بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. nìkan náà àwọn ikhwa jazakallahu khairan ó béèrè munasaba níbi kọ̀sídà kan tí mo kọ ní ìgbà tí a wà ní Mauritania. Mo kọ orin kan tí orin náà bẹ̀rẹ̀ pẹ̀lú azil ankal ghumudo أزل عنك الغموض لدى إمام يزيل غموض أصحاب الكلام بهدي المصطفى ولذاك أدعو لجامعة الإمام إلى الأمام. orin yìí bẹ̀rẹ̀ orin yìí ni orin náà pọ̀ ọkọ orin yìí ó jẹ́ àkọ́kọ́ orin tí mo kọ nígbà tá a wà ní Mauritania fún ọba ní sàlékún dáadáa ìlú náà àti gbogbo mùsùlùmí. Nígbà tí wọ́n kọ orin yìí kẹsí pé wọ́n ka orin yìí ní níta àmọ́ wọ́n tẹ̀ wọ́n lè máa ra as-sahifa al-ahitiya tí wọ́n lè máa mosque second tulab ní Ma'had al-Ulum al-Arabiyya wal-Islamiyya fi Mauritania tó wà tábẹ̀ Jami'a Mamu. Nígbà tí wọ́n kọ orin yìí mashallah tabarakallah níwọ̀n bá bí Ọlọ́run ti ní kágbára ọmọ orin náà àwọn èèyàn kàkó dáadáa. Wọ́n fẹ́ jẹ́ orin tí ó pàtàkì jù tí mo kọ nígbà tá a wà ní Mauritania. Mo kọ àwọn orin míì náà o, mo kọ orin tó pọ̀ àmọ́ èyí tó gbajúmọ̀ jù náà ni orin tó bẹ̀rẹ̀ pẹ̀lú azil ankal ghumudo lada imamin yuzilu ghumudo ashabil kalami bihadyi al-Mustafa walidhaka ad'u lijami'ati al-imami ila al-amami. Nígbà tó wá di ìgbà tí Ọlọ́run yẹ sára pé kí n lọ tí wọ́n gbà fún magister ní Jami'at al-Imam ní Saudi, ibi ẹ̀gá ni kí sọ tá a parí sánà tamhidiyya. Nígbà tá a parí sánà tamhidiyya Kulliyat al-Sharia máa ṣe àwọn hafalati kan tí wọ́n máa ṣe pẹ̀lú àwọn tí wọ́n máa ṣe fún àwọn tí wọ́n bá jáde Kulliyat al-Sharia nínú àwọn at-tullab al-wafidun. Wọ́n máa ṣe hafla fún wọn tí Amir Kuliya wà síbẹ̀ tí wọ́n ṣe àjọyọ̀ fáwọn èèyàn bá ń lọ. Náà wọ́n wá sọ fún wa pé gbogbo àwọn tá à ń ṣe òjìṣẹ́rì lọ́wọ́ o káwọn náà tá a jẹ́ ará àta káwọn náà wá síbi hafla wọn ṣe ní Naditullah Naditullah àwọn tí wọ́n bá jẹ́jà mọ́ mo ti mọ àyè tí wọ́n sọ yìí. Mudiru Jami'a náà mọ́ wá bẹ̀ àwọn tí wọ́n jẹ́ olórí Amir Kuliya Sharia náà òwúrọ̀ àwọn bẹ́ẹ̀ bá ń lọ. Nígbà tí ọlọ́wọ́ àyè sára wọ́n tọ̀ lábà lọ́dọ̀ wọn pé wọ́n bẹ́nu fàkàrà ti jókòó pé al-qasida wọ́n lọ bá ẹni tó jẹ́ Amiru Dosatuleya nígbà náà tí í ṣe Dr. Nasir Al-Mani kọlùbani sẹ̀kún àdáàbà náà. Wọ́n lọ bá yí pé yàṣẹ́ nígbà tí yóò di alẹ́ tá a fẹ́ ṣe jókòó tá a wà níbẹ̀ báyìí tí wọ́n ti ń ṣe ìtìlú lọ. Wọn ò kọ́kọ́ pẹ́ ní tí ọkà qasida sí ní àmọ́ tilẹ̀ ní tí wọ́n fẹ́ kọ́kà. Wọ́n lọ bá Dr. Nasir Al-Mani tí ó ní sí ètò ògbòjókòó máa gbá Dr. Indi qasida afáwà ìwò ọbẹ̀ gbà ó yẹ qasida owó náà ní orí tí mo kàn tí mo ti kọ́ láti Mauritania. Wọ́n wá ní pé ìwọ oní Dawood ó ní mashallah ní àsìkò tí láti ka qasida kò lè gbàjú ẹnìkan lọ àmọ́ tọ́nà ń bá ní kọjá pé ẹni tí wọ́n ní yọ́ sọ̀rọ̀ lásìkò tó wá fi sọ̀rọ̀ bá kéré tí ẹni tí wọ́n náà ka qasida tó bá yẹ ká níwọ̀n bá tí wọ́n ní ọkà ó gbọ́ Ọlọ́run kí n fọkànbalẹ̀ àwọn fún mi náà láǹfààní láti lè ka qasida tèmi náà pé ọ̀dà jazakallahu khairan. Nígbà tí ẹni tí wọ́n ní yọ́ sọ̀rọ̀ tó fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹni yìí wá ọpẹ́ níbi ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ rẹ̀ parí kíákíá jazakallahu khairan. Ẹni tó sọ̀rọ̀ náà bí Dr. Balmahdi tí wọ́n láti Jazairi jazakallahu khairan wọ́n ti bẹ̀rẹ̀ jẹ́ àmọ́ mọ̀dé ìsìnbá yìí ní Markaz Tamyiz al-Bahthi. Afáwà yìí olóṣọ̀rọ̀ àwáwá pẹ́m̀bí ọ̀rọ̀ ẹni tí ẹnà ka qasida olùkan náà fún àǹfààní àti jẹ́ pé yóò ka qasida. Dr. Nasir Al-Mani sọ fún yín pé ya Dawood àsìkò sì mọ́ fún qasida tiẹ̀ ṣùgbọ́n o a sì jókòó kan fún ọ tó kàn tó fẹ́ kà fún wa. Wọ́n fẹ́ ká pẹ́ kọ́kàn bí eléyìí pé agbọ́dọ̀ mọ ṣàjá àwọn èèyàn wa gbogbo tó bá di pé Ọlọ́run bọ́lẹ́bù kan ká ṣàjá rẹ̀
ká mọ́ torí tẹ̀síṣẹ́ ọmọ ṣàǹfààní pọ̀ láti jẹ́ pé kéèyàn lókè ẹni tó gbìyànjú kan ní ìṣe báyìí ká encourage lórí tí ń ṣe bá ń lọ ilé wọn ṣàǹfààní fún un tó kọjá pé ká máa ṣe ẹ̀ ká máa gbé agbá kan ká máa kà kún dr nurse mọ̀ ní ìdísọ́ lọ káwọn pé àsìkò sí lónìí ṣùgbọ́n òun ṣàdéhùn fún un pé àwọn ó ṣe òun sí àṣẹ àríyá fún mi ká sọ tí pé mìkan níwọ̀n bẹ́ẹ̀ tó pé àwọn ohun tí wọ́n fẹ́ kà lórí ń kà níbẹ̀ fẹ́ rí bíi ti kànjọ́ náà kì í sọ nípa islam kì í sí pé mi nínú ń kà àmọ́ bó tiẹ̀ fún ládé ó tiẹ̀ mashallah tabarakallah ọ̀rọ̀ hábà bí kọ̀sí láti kẹta àìlè wọn ti tóbi pé tọ́mọdé dr nurse mọ̀ ní ìtọ́ pé nítorí ọkọ̀ o àfọláfàní kọ́ ká o tọ́ba lè ká ìjókòó ọ̀tọ̀ á sì fún ọ eléyìí wú gbọ́gbọ́ tóbi lọ́kàn mi gan pé alhamdulillah àsìkò wa lọ kálukú bísí fáwọn ẹsẹ̀ tọ́wọ́ pẹ̀lú ẹ̀ dr nurse mọ̀ ní ìtẹ́sádé fún mi kọ̀ rántí èmi náà sì yá sí bá sẹ́ àǹpàdé kí àǹpàdé àmọ́gbà tó di ọdún tó tẹ̀lé ẹlẹ́gàn ni kí sọ ọdún tó tẹ̀lé báyìí ní wọ́n bá ké sí mi láti ìmọ̀lẹ́ tó ìdúrásí olóyà pé kò sí ìdá ọdún yìí Dáúdù yóò ká o kò sí àtọ̀fẹ́ kà lẹ́sìn tí ọkà kọ́ wá kà ní ọdún yìí ẹ bá ké sí mi pé orin tí wọ́n fẹ́ kà wọ́n ò yẹ orin wò mọ́ dr nurse mọ̀ ní o ti wo orin tí mo kọ yìí orin tí orin àti mo kọ ó ti mọ̀ pé o ti yẹ̀wò o ti wà ókè pé kí wọ́n kà sí kí n ka ni pàtàkì wá débi tá a ti ka tí a ti ṣe áfúlà àti bẹ̀rẹ̀ áfúlà Amidu Kuret Sharia nígbà náà dr Ibrahim ló wà ní ìjọlọ́kẹ́lá gbogbo ti tàtàwọn tí jẹ́ orísìkò sí wa dr Hussein Rebedi kọba ní sọ́nà ìsàìdún náà jẹ́ mọ́ṣírífù fún mi níbi magistrate ó sì jókòó wọ́n á ní pẹ́ntí ọkà kò sí dà wọ́n ti ń sọ gbọ́rọ̀ lọ pé Dawud Abubakar Muhammad aslan àwọn tí wọ́n pẹ́ ọmọ kọrin ní kúlẹ̀ Sharia wọ́n kéré àwọn tí wọ́n pẹ́ ọmọ kọrin àwọn ni àwọn àfáà mẹ́tí ẹ̀kọ́ mi ní tí ọkọ̀ ní magistrate ní sálẹ̀tẹ̀ mẹ́ìdíyà gbogbo ọmọ pẹ́ nǹkan tó gbé tí bá ti níta bá kọ́ ìgbìmọ̀ ọ̀hún lórí padà tí ń sọ̀rọ̀ di Rogers gbogbo tí alhamdulillah gbogbo tí àfáà bá kọ́ wa ń sí nílà kásọ̀ ẹ̀ sí Rogers wọ́n jẹ́ kí níṣòro pé mashallah yìí ọmọ ọlọ́mọ fọlẹ́bùn ọkọ̀ àwọn kan máa ń lọ àmọ́ ní alámùsáwà kò léyà gan àwọn ọ̀pọ̀lọpọ̀ níṣòro tó jẹ́ máa bọ́ ìbálẹ̀ orin àmọ́ bàtà yá táwọn dípé wọ́n ní pé wá ka orin míì tí wá wà tí mo kọ tí èsì orin tàwọn kọ́ mà orin tàwọn kọ́ ní retí pé ń kọ orin yàmà mọ́mù tí mo kọ bá ń lọ bàtà wá di pé ó ní kí n ka orin ìṣẹ̀lẹ̀ káàsì Saudi Arabia tí mo ti há àwọn orin fún un náà ní ìṣẹ̀lẹ̀ àwọn èrè àbíyùn tí wọ́n ń bá tí wọ́n ń bọ́ǹbù àwọn àyè ní Saudi Arabia tẹ́sílẹ̀ wọ́n á kọ orin yìí wọ́n á kọ fún orin wa ni wọ́n á kà nígbà tí wọ́n pé ẹni tí wọ́n kà orin ìṣẹ́ ni Dáúdù Abubakar ní Nàìjíríà wọ́n á bọ́ ọbẹ̀ orin tí wọ́n fẹ́ òkè àmọ́ fẹ́ kà fọ́ wa tí ẹ̀rọ orin náà nígbà tí alhamdulillah nígbà tí wọ́n ka orin ìtàn orin yìí ó tóbi lọ́dọ̀ wọn ní jamiu amamu gan pé mashallah tabarakallah àwọn àfáà mi ní kẹsìmọ̀ fẹ́ inú wọn dùn gan pé mashallah tabarakallah láti Áfíríkà mashallah lákọ nígbà tí wọ́n kọrin ìtàn gbogbo kọ́ àpariwo wọ́n àsìkò tó àtẹ̀wọ́ níjà mọ́ lórí tásán yìí ẹ̀sọ̀ pọ́rọ̀ mọ́ṣálà àtẹ̀wọ́ oní kìíní pé báyọ́ ní àìbùkà tó bẹ́ẹ̀ torí mọ́ṣálà àtẹ̀láfíà inú wọn dùn gan tí wọ́n kọ́ tí kọ́dà ló pé mashallah ẹni tó jẹ́ Amidu Kuret Sharia wọ́n bọ̀ lọ pé ya Dawud mashallah alayk adafta ash-shi'r ila al-fiqh ìbára fáwọn pé mashallah alayk adafta ash-shi'r ila al-fiqh ìfíkì lámọ̀ ọmọ ó tá fi orí kó pé alẹ́ yìí bàbá mi ló wá sí ní sáà ń lọ kìí yọmọ lọ báyìí ìmọ̀ ìṣẹ́ nígbà tó rí mi ó dúró pé ya Dawud mashallah alayk wọ́n bọ̀ mí lọ́wọ́ lọ́tọ̀ pé mashallah olówá kọrin yìí alhamdulillah rabbil alamin orin náà wà nìyí o wọ́n sọ wípé fi ardi mamlaka lakọ́lé rẹ̀ wọ́n sọ pé ya dawlatan ghaba an ihsanikil malalu la tahzani لا ترى إحسانك الشلل يا دولة أهلها بالدين قد رفعوا شعارهم فيه ذاك العلم والعمل مستك بالسوء والتخويف شرذمة بغوا على الدين
عن تعليمه عدلوا والمعتدون لو أن النصح ينفعهم ما حققوا كيد من عاداك لو عقلوا المقدمون على الإرهاب لو علموا سوء العواقب ما راموا وما فعلوا تالله لو قدروا الإسلام واحترموا أمن البلاد وحق الناس ما قتلوا قتل البريء وترويع وزعزعة للأمن سوغها فكر به خلل والله تالله ما هذه شريعتنا ولا إليها دعا الأصحاب والرسل هذه الحوادث قد جاءتك طارئة ولن يطول على استئصالها الأجل لا تحزني والأيادي منك لائحة في المشرقين فمن عادوك قد عفلوا نجحت في نصر دين الله خادمة من يخدم الدين لن ينتابه الفشل هذه الوفود لنيل العلم شاهدة على رعايتك المثلى بما حصلوا يكفيهم فرحا من حيث إنهم من منهل وسطي طيب نهل في أرض مملكة بالله مؤمنة وشعبها في مجال الخير هم مثل تلك السعودية المعطاء يحرسها رب كريم ولا يبغى بها بدل ود العدا لو ترى في شعبها عوجا من فوقه فزع من تحته وجل والله أكبر يأبى الله أن يصلوا إلى مراد خبيث وقعه جلل والله يعلم من يعطي رسالته قد اجتباها ولا يغتالها خلل خيراتها عمت البلدان قاطبة وليس ينكرها إلا الأولى جهل هل بالقوافي وهل بالنثر أمدحها وفضلها قد يني من حمله الجمل جزاك خيرا عن الإسلام خالقنا سبحانه ولنا في عفوه أمل ibiri Paris ni onina alhamdulillah ba mi o je orin Ọlọ́run fa baraka sórí yìí Ọlọ́run fa baraka sí gbo ti ra mo ni o le ma wà la mustawa bo ye ko tí ó ti rí àmọ́ na àwọn al-qasaid mubaraka ko si la yìí kan be torí mashallah tabarakallah fil waqt nafsi tí wọ́n gbé musabaqa shi'riyya kalẹ̀ Jami'atul Iman alamusawa Jami'atul Iman ló gbagba yí pátá alhamdulillah kọsídà yìí ó ní ọgbà ipò kẹta tí wọ́n sì gba ẹ̀bùn tó tóbi lórí ẹ̀wà alhamdulillah rabbil alamin lọ́wọ́ kọmọ yóò nù kẹrẹ o wọ́n sọ lé yìí fún àwa ọmọ ìyá wa tó bá ní ẹ̀bùn kan wo mọ́ra sí mọ́jẹ̀kẹ́nì kan kọ́ ààrẹ bá ọ níbi ìtọ́ bá nílẹ́bùn àìbú ilé padà di nǹkan ńlá tí wọ́n ò lérò ó sì rántí ńgbà tí kọ́lọ́bá lè san àwọn àbá wa àwọn afá wa kọ́lọ́bá sì wọ́n lè san rí àbá wa àwọn àwọn kàlífà wọ́n mọ́ ṣàjá wa láti bàtà tí wọ́n kéèké lábàtà tí ń gbèjú àwọn nǹkan díẹ̀ nílé kéwù Islahudeen àfihàn Allah wọ́n mọ́ wọ́n náà kọjá pé wọ́n ń ṣàjá wa lórí ẹ̀ nígbà táwọn kọ àwọn nǹkan yìí kò sí àyàrí pé bóyá ó ti rí bó ti rí ní ìsìn alhamdulillah rabi tá ìsìn kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àmúgbà náà alhamdulillah rí kọ́kọ́ wọ́n ṣàjá wa lórí pé ẹ̀tọ́ mọ́ra sí kódà àbọ̀wá kọ́lọ̀bá ní sábà kàlífà kọ́lọ̀ sẹ́sẹ̀ rí wọ́n mọ́ sọ fún wa pé àwọn fẹ́ lọ sí nígbà tí wọ́n bá fẹ́ lọ sí àwọn àyè kan wọ́n sọ pé àwọn kan wọ́n ti kọrin fáwọn àbáwá ṣíkà bẹ́ẹ̀kì Muhammad Allah yarhamu àti gbogbo àbá pátá kọ́ máa ń fẹ́rẹ́ sáré jẹ́nà wọ́n pé àwọn kan ti kọrin fún wọn àwọn sì fẹ́ pé àwọn náà kọ orin fáwọn ènìyàn yìí wọ́n ìgbà àti Professor Khedr náà máa kọrin àmọ́ ìmọ̀ tí òbí kọrin máa láti jẹ́ kọ́ lọ́wọ́ forí jẹ́ náà orin nígbà tí a yà sọ tá a máa kọ orin yìí a máa lọ sí abalẹ̀ sí wáàsí àwọn tí wọ́n kọrin fún àwọn àbá wa kún ní káwọn náà wá kọrin fún wọn alhamdulillah gbélé yìí náà ara tẹ̀síyàtì náà ni kì í sí pé àwọn orin yìí ti di ilé àmìà nígbà náà pẹ́pẹ́ ní ìsìn náà ó tó wà ní táwọn tí wọ́n bá jẹ́ oyé oní àwọn tí wọ́n jẹ́ alul ikhtisas
níbi ìlú àgbéyà àwọn tó wọ́n torí sẹ́sí ń bẹ̀rẹ̀ dáadáa bá ń lọ àmọ́ alámùsáwà orin àwọn ọmọ kéwú alhamdulillah mi àwọn Ọlọ́run fẹ́ bàríkà sí tó jù tí wọ́n fẹ́ mú bẹ̀ ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí máa kọ orin ó fi jẹ́ pé wọn náà tó bá pẹ́ nìkan ọba ń gbìyànjú kan tẹ́nìkan wá kọ sínú ó kó ìrẹsì bọ́kàn rẹ má jẹ́ kó lápá lára rẹ ọmọ ìyá mi múra sí i orin tí mo kọ́kọ́ kọ ní ìgbà tí a wà ní Islahudeen orin bíi yíyún lásán náà nìkan ìbáni fọ̀rọ̀ kí àwọn afá wa Dr. Buwe àwọn ni wọ́n kọ́ mi ní àròdù kúrò ọ̀sán lẹ́sàárì ní ilé kí Islahudeen àwọn akọ orin kan orin yìí kìí pọ́ bá aslan àti ọ̀pẹ́ tọ́jú bá àròdù ò lè kọ́ èèyàn lórí àmọ́ lè hasana orin tí èèyàn bá ń kọ lásán ni nígbà tí mo kọ orin náà gbà náà báyìí ní 1988 mo kọ orin yìí orin tí mo fẹ́ kà yìí ẹnìkan náà mo kọ́ àwọn ọmọ táyé àwọn àfà ti dàfà gbà ní ìsìnkú ọmọ ìsìnkú gbogbo ìsìnkú o mo jókòó mo kọ ní orin yìí lẹ́nìkan wá gbọ́ orin yìí níta náà àwọn àfà wa ní ìwò bí náà ni a sọ pé ó lè tọkọ yìí ó ní èsì orin kìí sì ìṣòro lóòótọ́ àmọ́ ẹni wá sọ fún pé wọ́n ní kìí yìí wọ́n ní èsì orin bẹ́ẹ̀ sì kìí sórin àmọ́ alhamdulillah muhawala ni inú mi á dùn pé ẹni tí orin tí mo kọ́ gbà náà kìí sórin lóòótọ́ ṣùgbọ́n tó ní orin mi èso orin kan kọ̀ọ̀kan báyìí dòní báyìí mo kan mẹni tẹ́wọ́n bá nìsín báyìí ó jẹ́ pé mo fẹ́ sọ fún wa pé tẹ́ǹkan máa ń kọ́ ààrẹ ìbọn ẹni tí ń fẹnu àtẹ kan ti gbìyànjú rẹ kò lè ṣe tí wọ́n sí pàápàá in tó lè sí náà ní kọ́mọ fàánù àtẹ kan tó bá sí máa jẹ́ kó káàrẹ̀ bọ̀ ìwọ̀n ìyá mi lọ́bà yóò sẹ́lẹ̀ kan dáadáa yóò fi àṣìkún gẹ́rẹ́ lọ́bà yóò sẹ́lẹ̀ kún ẹ̀bùkún fẹ́ni kọ̀ọ̀kan wa yóò gbá gbogbo àbẹ̀jú wa yóò bẹ̀rẹ̀ sí fún wa shukran jazilan wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh